Kó ga o PJ. Wo ọ̀rọ̀ ọjà wa yìí ti sú mi. Kí ló tún dé? Kí ni ò ní dé? Ó ní bílí pé gbogbo wàhálà tí mo lọ ṣe ń Bangkok. Gbogbo ọjà tí mo lọ rà pátápátá ló ti kún gbòòrò. Fèkè kó wà káàkiri ṣá. Ó ní believe pé bákan náà ni pẹ̀lú tèmi náà. Gbogbo àwọn special design bàtà tí mo lọ ṣe láti Korea wá. Ṣó mọ̀ pé fèkè náà ti kú ta. Tí bá dẹ̀ ń sọ fún wọn pé iye báyìí ni, wọ́n á máa sọ fún mi pé iye báyìí náà ń tà ní gbòòrò. Ó ní believe pé bó ṣe ń ṣe fèmí náà nìyẹn. Bó ṣe ń ṣe gẹ́lẹ́ fún mi nìyẹn. Ṣùgbọ́n máa ń jẹ́ kó mọ̀ pé tèmi yàtọ̀. Tèmi yàtọ̀ pátápátá. Ní tí ò bá lówó original kó lọ sí gbòòrò kó lọ ra fake. Pọ́kú lówó ẹ̀ lórí ẹ̀pọ̀ káàkiri. Jọ́ọ̀gì kò bá ń ṣe bẹ́ẹ̀ náà wá ṣe ń ṣe. The customer is always right. Wá surprise difference fún wá dé ṣe ọrọ̀ ajé fún wá dé bẹ́ẹ̀ ra tiẹ̀. Mi ò ráyè gbogbo yẹn ra rubbish pátápátá nìyẹn. Ẹni tó bá fẹ́ ra ọjà